Àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Olóko olóko. The judge finally sentenced Honorable Tarika's daughter to 3 years in prison for blackmail, and they are to also pay a specified amount of money to the victim. Oh, stupid. I am many things, Lord, but being stupid is not one of them. Sit down, sir. Pẹ̀lẹ́. Moshi. Jembe, get nǹkan tó máa mú. All right, thank you. How are you? Báwo ni? Dada. Ṣé ti jẹun? Jẹ́ kí n bá yín wò mú jẹ yín. No. Look at me now. Dada. Mo wọlé bí mo ṣe rí ẹ mo sáré lọ bọ́ra lókè mo dẹ̀ wọ kitchen. Mo ti wá nǹkan jẹ, okay? I'm okay. Dada. Má bínú pé mo wà ní àsìkò yìí o. O kì í ṣàlejò jọ. Gbà. Gbà.
was a Saturday. Tọmọkùnrin wọnú ayé mi. Pẹ̀lú ọ̀yàyà láti dèyàn láyé. Kò fún mi lówó. Kò ráṣọ fún mi. Kò fún mi ní kókó pàtó tá a bá tiẹ̀ di pé bóyá òun ló jọ mí lójú. Àmọ́ mo nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí. Lẹ́yìn ọdún 10, miscarriage 3. Àìmọye abortion tí mi ò lè kà. Ẹ̀ṣẹ̀ tí o tiẹ̀ ṣe sọ. Ó wá rò bóyá òun lè dìde ńjọ́ kan kó lóun ò ṣe mọ́. Ṣùgbọ́n ti ṣì sọ. Shade, don't shoot yourself in the leg. As in, ó pọ́n ẹlẹ́ now. Nítorí ló fi mú divorce letter wá fún ẹ. Mi ò ní ìdàpọ̀lẹ́ ẹ̀. Kò kápọ̀lẹ́ lọ síwájú. I don't need it. It's okay, that's fine. It's okay, Malo. Hello? I'll be in your house in the next 20 minutes. And I want you to tell me face to face. Borokini. Really? Tó bá tẹ̀ jẹ́ kí bó ṣe fẹ́ nìyẹn wá tiẹ̀ sọ fún mi fúnra rẹ̀. Kò ń ṣe pé kò fi rán lọ́yà. Kí ni yàtọ̀? Mo fún ẹ. Ó fi ránṣẹ́ sí ẹ. The same thing kan ni. Mo dúró tiẹ̀ fún ọdún 10. Ṣé nǹkan tó fẹ́ kí n fi gbọ́ lélẹ̀? Kí ló fẹ́ sọ? Bóyá kò farabalẹ̀ kò gbọ́ nǹkan tí màá sọ. Gbogbo nǹkan tóbìnrin ń ṣe fún ọkùnrin pátá ni mo ṣe fún ẹ. Mo dúró tiẹ̀ nígbà tó ní àti nígbà tó ní. Ṣé nǹkan tó fẹ́ fi sọ fún mi lélẹ̀? Mo ṣe nǹkan tó yẹ kó rán mi lọ sẹ́wọ̀n nítorí tiẹ̀. I didn't ask you to play a savior, okay? And then, Mama pè mí ní time báyìí mọ́. Ṣé làákàyè sọ wọn pé lẹ́ẹ̀ ti ṣú? Ṣọlọ́ládé. Sir? Kí ni nǹkan tó ń ṣe? Well, only were tricky, but me I was skeptical at all, sir. I lose guard wa ni mo ṣe ráyè wọlé sí wa lára. Yeah, and then wọ́n dẹ̀ máa fẹ́ kọ̀yàn má gbélébù pípọ́n wọn bó lẹ́sẹ̀. Ẹ mọ̀ pé public figure ni sir.
àìṣerú àmì tí wọ́n fi ń ṣe pé kinní fún yàn ni ẹ máa wo nǹkan tó máa gbẹ̀yìn wọn sá. bẹ́ẹ̀ náà là bá ń bẹ̀. ẹ la bá ń bẹ̀ náà àbí. ẹ̀yin náà kọ́ la bá ń bẹ̀. èwo ni ha ẹ̀yin náà kọ́ lẹ́yìn tí wà lẹ́yìn ni. ọ̀gá kò ní ká support dream náà ni. ẹ wá ẹ̀ ń sọ pé ẹ support dream yẹn kanlẹ̀ because tí mo bá lose tí n bá win ẹ kí wá ní gbogbo wàhálà tá à ń ṣe wá dé lórí. mo understand yín sá nǹkan tí mo tún rò ní wípé a lè sọ di serious joke káwọn tó ń ṣe comedy skit yìí kó sọ di joke mu wa lọ́wọ́. ẹ jọ ẹ kàn sọ mi tàbádé yẹn èwo ni gbogbo comedy skit kọ́ mi yẹn ti pọ̀jù fún mi mi ò ń ṣaláwàdà now look at me now I'm a legal luminary go now see comedy bao. Trust me sir, I am good at my job. And that's why I'm paying so much. Junior is now the new head of firm sir. Kò ń ṣe pé torí ọ̀rọ̀ tí mo sọ but ẹ̀yin náà ṣì ní head of firm but ẹ kò máa take forefront ni sir. Anyway, ìyẹn ti di ṣíṣe. Done sir. Yeah. All right. See you later sir. ṣùpọ̀ Piero ọkùnrin bí irin. Hello kábíyèsí. tí mo bá yarí ńkọ́ ṣé kò sí nǹkan míì tá lè ṣe ni. Sign kìíní yẹn and let's get over with it. As in kìíní tó hold on fún. kò lè yé ẹ. Then jẹ́ kó yé mi. Because all I can see is a woman too fixated on a man who doesn't want her. I am not fixated. Kò lè bá yé mi jẹ́ kó wá dà mí nù sẹ́gbẹ̀ẹ́ kan náà. What try ó lè ṣe? Kò sí case nínú ọ̀rọ̀ yìí. Wo tẹ́ bá gbà ọ́ àbí ẹ gbà ọ́ wo you will still pull through and you will remain here. Tí n bá ní case ńkọ́ I mean tí n bá ní case against Ṣùpọ̀ ńkọ́. Case ẹ gbọ́dọ̀ solid nìyẹn o. Lórí case ò ní kí divorce máa hold. Wọ́n kò lè jẹ́ kí kárí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ ká tó separate. Ọláṣùpọ̀ Pinero. I am coming for you. Terry, àwọn fixed income earners, businessmen, contractors and everyone tó bá ṣá ti ń ṣe nǹkan kan tó fi ń jẹun tó ń pawó. That will be an affirmation that money is in circulation. Pé owó yẹn pọ̀ ń gbòòrò. Gbogbo àwọn tá dẹ̀ kà sílẹ̀ yìí wọ́n máa wá bí tó máa fowó yẹn pamọ́ sí ni. So what are you proposing? Look, I need láti fún un a very good reason láti gbó wa fi sọ́dọ̀ wa náà. You won't trust one now. Yes. We And trusted then láti capitalize on the situation tó wà nílẹ̀ sí the economy ṣe rí. Ọmọ wa wò again pé how about taba slash price àwọn goods wa. Láíláí slash gangan èèyàn àwọn àwọn àṣẹ wàhálà àwọn àṣẹ àmà kò fún àwọn èèyàn kan láti jẹ no slash o because that's not a sensible idea. Obviously, I think it's a very sensible idea. Sensible. Yeah. Prof, thank you. Anyway, ká padà sí ìta sọ náà. Cherry, gentlemen, 1/3 price or better than Kamarin Kokotano. Yes. Ṣé ti lílù ni kí n sọ ni? Àbí ti àwọn ọjọ́ tó ń fi agídí bá mi sùn? Chíjọ́ ti máa lọ síta tó máa ní mo pẹ́ dé láti ibi iṣẹ́ tó dẹ̀ máa tì mí mọ́ta ni.
torí Ṣùpọ̀ mo fi iṣẹ́ sílẹ̀. Oníṣẹ́ tí mò ń ṣe tó pọ̀ jù ni ò jẹ́ kóyún dúró lára mi. Mo máa padà lóyún. Ò ní believe pé Ṣùpọ̀ lọ pàdé àpòpọ̀ pẹ̀lú dókítà láti fún mi ní abẹ́rẹ́ tó máa jẹ́ kóyún yíyọ. Ó tún wá padà sọ fún mi pé torí safety mi ló fi fún mi lábẹ́rẹ́ yẹn. Ṣùpọ̀ ò ní kúre. Mo understand. But gbogbo eléyìí kò dàbí emotional outcry tí kò bá sí evidence. Mo ní evidence. Uche. Kábíyèsí ìyá ẹ̀yin doubt ju doubting Thomas lọ́jà. Ó sí ọ̀rọ̀ owó là ń sọ yìí. Nothing must go wrong. Ọ̀rọ̀ owó ni o. Idea kan tí ẹ ń wá sí orí mi ò mọ̀ wò pé kí ló dé tá a jẹ́ kí company wa go public. Yes. Láíláí, a gbọ́dọ̀ go public o. Why? Gbogbo nǹkan tá a ti wà láàfin tá a ti ń ṣe látijọ́ àbí jẹ́ ní tiwọn ní ká kó lọ fún public kan máa ń ṣí ẹ̀. No. Kábíyèsí, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí prof ní sọ. Let's listen to him. So no, you see the point is I will go public. Why not? That's what I'm saying, and I hope you are hearing me because that's period. Kábíyèsí, for once you're sounding like my former boss. Mo fẹ́ kẹ́ rántí kíní kan Kábíyèsí. Equal shares ni gbogbo wa jọ ní ní company yìí. Okay. Kẹ́ máa rántí. Ẹ bá ti fẹ́ pàṣẹ. Gentlemen, ẹ jẹ́ ká farabalẹ̀, well, this is it. I still stand on my words though, but ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí prof ní sọ. Economy ṣì wà okay báyìí o. And gbogbo wa lá láti ensure the company ṣe máa thrive. That's the point. Company thrive. We are worth millions, even in dollars. Collectively, we are worth millions of naira pẹ̀lú assets wa. Pẹ̀lú assets? Yes. See, the point is about go public. Yes. About go public. I'm about money. Millions in naira. Who says we cannot be worth billions of naira individually? Because àwọn people tí wọ́n máa wọlé wọ́n bọ̀ ara shares ni owó ni wọ́n kó bọ̀. So then by the time tá bá owó tó wọlé yẹn tá bá ní ká wo iye tó jẹ́ tiwa individually over billions. Wọ́n ti bẹ́ẹ̀ yẹn. Tó bá kówó dé ó sì ní àwọn ọkọ̀ tá a máa ná owó lé lórí. Irọ́. You don't just drink one kan gbogbo ẹ̀ wá bí tí àwọn bá ra shares tí wọ́n wọlé sí wa lára owó náà kó bọ̀. Prof, individually a máa make billions. Yes. Uche jẹ́ ọmọ tó ń gbé ní ọ̀dọ̀ wa ní ìgbà yẹn. Ọmọ ọ̀dọ̀? Kò kí ń ṣọmọ ọ̀dọ̀ náà. A kàn ń ràn lọ́wọ́ ni. Ọ̀dọ̀ wa ló wà nígbà náà. Àfìgbà tí Ṣùpọ̀ lè lọ. Kí ló dé? Mo kọ́kọ́ rò kó fẹ́ fi isolate mi ni. So that gbogbo plan ẹ̀ kò ní ṣojú anybody. Àṣé kí Ṣùpọ̀ bá lè gbé obìnrin wọlé ló fi lé Uche lọ. Ó wá wọlé. Ó wá wọlé. Ó ní. Ó lágbára jù. Máa kọ kíní ẹ̀ jáde ẹ̀ sìn. So Kábíyèsí á lè mọ̀ pé mo mọ nǹkan tí mò ń sọ. Okay, assume pé 1,000 people wọlé. Wọ́n dẹ̀ ra shares say 250 each. 50,000 in wọ́n ṣe ń ṣe kan yẹn. Báwo wà ní? Ó láwọn tó kò ṣá ń bu fígọ̀ sí. That's the problem. Ó kọjá ń bu fígọ̀. Kábíyèsí àmì tíṣà. Ọ̀rọ̀ tíṣà kọ́ yìí o. Èmi mọ̀ pé àwọn kan ń bọ̀ tó máa work out but àwọn agan tá a bá ju pen sí paper ń bí báyìí a lè mọ ìgbọ̀n tó máa wọlé. Wọ́n ṣe ń ṣe kan yẹn. Báwo ló ṣe ń ṣe Kábíyèsí? Wọ́n máa lu gbogbo. Ó yé mi analysis of àwọn assets wa. Ẹ̀yin a máa jẹ́ ká wo pé okay o 250 people ló ń bọ̀.
wọ́n dẹ̀ máa ra shares bóyá individually ẹyọkọ ẹnìkọ̀ọ̀kan ra 500 káwá multiply ẹ̀ àbí ṣùpọ̀ nǹkan tí mò ń sọ yìí ẹni ṣùpọ̀ nǹkan tí mò ń sọ yìí ẹ. Yes. Yes. Okay. This is it. Sherry, bí a ṣe máa skyrocket on ló wà lọ́wọ́ yẹn. Yes. Kí là ń sọ? Look at it. Ẹ̀kan ju figures ṣá. No, bó ṣe wá wọlé nìyẹn. Ẹ má sọ kí mi sọ fún yín tẹ́lẹ̀ o. No, wo náà, ọ̀nà ti tabulate sí rí. Yes. Borokini. Àfijọ́ kan tí Ṣùpọ̀ wálé wá sọ fún mi pé òun dáàdi ẹnìkan. Ìjọ náà ni mo kúrò nílé Ṣùpọ̀. A gbọ́dọ̀ wọ ọmọ yẹn o. Àìsílẹ̀ olóńgì ní ilé di ilé èkúté. Sorry o. Pẹ̀lẹ́ o. Sorry o. Pẹ̀lẹ́. Ó yá ìrànlọ́wọ́. Sorry o. Ó yẹ títí ẹgbẹ́. Kí ni wọn náà ń dúró fún? Gbé wọlé náà. Ó yá inú store ní ká kó sí o. Ọ̀rẹ́ ma. Ó yá gbé. Ẹ má já sí tòsí o. Ẹ rìn lẹ̀. Ó yá. Borokini. Láolú àbó rí ògbọ́n nǹkan tí Ṣùpọ̀ ń sọ mẹ́.
Wọ́n mú báwẹ̀ o. Wọ́n wẹ̀ the same side láwa nulẹ̀, but you make anything to change o. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà? I need you to place an advert before the day runs out. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.